ọ̀pọ̀lọpọ̀ ló ti ẹ̀bùn gbà dáràn. Àwọn tọ́rọ̀ kàn ló lè sọ, nítorí béèyàn bá ṣe àwọn ayẹyẹ kan tí wọ́n fún èèyàn lẹ́bùn, inú èèyàn á dùn, kódà èèyàn ó yọ̀mọ̀rú ẹni bẹ́ẹ̀ pé ó rí èèyàn ó kanikún ó dẹ̀ nífẹ̀ẹ́ ni ló ṣe fún ni lẹ́bùn. Ṣùgbọ́n nígbà míì pàápàá jùlọ nílẹ̀ wa ń bí, ọ̀ràn, wàhálà, ìṣòro ló túbọ̀ ń wọnú ẹrù ẹlòmíì láti bẹ̀. Èyí gan mo fi ń kí yín ní dédé àsìkò yìí pé àwọn ò ní ṣẹ́rù gbá ó, a sì ní ṣe ẹ̀bùn gbà, ṣùgbọ́n Olúwa ó máa dáàbò ẹ̀bù wa. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ tún wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Wọ́n wà pẹ̀lú Prophet Igbokoyi, mo kí yín. A kú dédé àkókò yìí. Ẹ ṣeun. Àánú Ọlọ́run á túbọ̀ máa fún un láyé wa. Àmín. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, a ò ní ṣẹ́gun gbà. Àmín, àmín, àmín. Ẹ̀bùn kan tiẹ̀ wà tó common jù tí wọ́n bá tiẹ̀ fún gbogbo èèyàn lẹ́bùn. Ó fẹ́ mọ́ sẹ́ni tí ó sọ pé òun ò tí ì gbarú ẹ̀bùn yẹn rí. Ìyẹn ẹ̀bùn ọjọ́bí. Ẹ̀bùn ọjọ́bí ìyẹn common. Kí ni ẹ̀bùn ọjọ́bí? Ẹ já ń bẹ láti bẹ̀. Àṣírí ńlá ló wà nínú ẹ̀bùn gbígbà ní ọjọ́ ìbí. Adùn wà níbẹ̀, ṣùgbọ́n ìṣòro tó wà níbẹ̀ ju adùn tó wà ní ibẹ̀ lọ. Nítorí wípé ohun tí ojú àgbà rí tó fi wọnú, bọ́mọdé bá gun òpónà mẹ́wàá kò lè rí. Lẹ́ẹ̀kan sí ká tó máa tẹ̀síwájú, orúkọ mi ni Prophet Dr Igbokoyi Kehinde Olúwafẹ́mi, tí mo jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ mímọ́ ti Celestial Church of Christ worldwide nílùú Abẹ́òkúta. Ìrírí òun ni wọ́n ń pè ní àgbà. Ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, àwọn ohun tí a ti bá pàdé nínú ẹ̀mí tí kìí ṣe nínú ara ni. Tí Ọlọ́run ti ṣẹ́ àwọn ogun kan tàbí ìkejì bí ọ̀nà bí 10 sí 20 láti ọwọ́ wa. Òun la ṣe ní ká gbé síta lónìí, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ló ti jì sínú kòtò ayé yẹn, tí wọ́n wà nínú ìdààmú ayé lónìí, tí wọ́n sì mọ̀ wípé nípa ẹ̀bùn ọjọ́ ìbí ni ìṣòro yìí gbà wọnú ayé wọn. Màá fún yín ní bí ẹ̀sáǹpù bíi 2 mẹ́ta ní ìrìn àjò bẹ́ẹ̀, ní àwọn tí a ṣọ́nà lé lórí tí ọ̀run tú àṣírí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Lákọ̀ọ́kọ́, àwọn obìnrin kan wà, ó ti wọ 37 years now, 37 years of age. Ìkan ti lé ní 40, ìkan tẹ̀ ti wọ menopause, bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló wà lọ́kùnrin náà, tó pé àwọn ọkùnrin 3 kan tiẹ̀ wà bí 4, tó pé àwọn yẹn wọ́n ti wọ bí 60 years, tí wọ́n ṣọmọ kékeré mọ́, tí irú ìṣòro ẹ̀bùn gbígbà lọ́jọ́ ìbí tó kó bá ìgbésí ayé wọn. Ṣùgbọ́n báwo ni àṣírí ìṣètú nígbà tí wọ́n dé iwájú Ọlọ́run tó pè wá rán níṣẹ́, tí wọ́n gbé wọn wá láti wá ṣọ̀nà? À ń pè ní ìṣọ̀nà nínú ìjọ mímọ́. Torí pé bí èèyàn ò bá béèrè, tá a bá ṣọ̀nà fún èèyàn, inú nǹkan báyìí báyé ń wúra wa èèyàn ò lè mọ̀. Ṣùgbọ́n ẹni tí a bá ṣọ̀nà fún, tírú àṣírí báyìí bá tú, òun la máa ń gbé sórí afẹ́fẹ́ kí àwọn tó bá ń ní irú ìrìn àjò bẹ́ẹ̀, tó ń fura sí irú ìrìn àjò bẹ́ẹ̀, kó bá lè mọ̀ wípé àbí irú ẹ̀bùn tí mo gbà lọ́jọ́ bí, àbí irú ìrìn àjò tí àwọn òbí mi rìn lọ́jọ́ tí wọ́n bí mi ló gbé ìṣòro wọnú ayé òun. Báwo ni àwọn ìrìn àjò ṣe máa ń rí? For example, nínú àwọn ìta tí Ọlọ́run ti gbà wọ́n wá ṣẹ́rú ogun bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wà lọ́jọ́ tá a bá bí wọn wá sí ayé yìí. Wọ́n bí èèyàn wá sí ayé, ẹlòmíì pàápàá láti hospital ibi tán ti bí ni ìṣòro yẹn ti wọnú ayé. Kì í ṣe ọjọ́ ìbí gangan tá à ń sọ pé à ń kó mọ. Ìtẹ́ ẹlòmíì ti wọnú ayé ẹ̀ kan tó ṣe ìkómọ lọ́jọ́ 7. Torí pé ìrírí òun là ń pè ní àgbàsà. Àwọn kan wà tó yẹ pé táwọn ti tú àṣírí wọn lọ́jọ́ ta bí wọn, ta lọ kí wọn lọ hospital. Ẹ rí pé tá bá lọ kí ọmọ lọ hospital, wọ́n lè fún láṣọ, wọ́n lè fún ní nappy, wọ́n lè fún ní pampers. Ọ̀pọ̀lọpọ̀ láti gbarú ibi báyìí tó yẹ pé wọ́n ti mú àwọn ẹ̀rẹ́
aṣọ ta fi ń gba ògo ọmọ láti inú ẹ̀jẹ̀ torí ọmọ tá a bí tí ò tí pọ̀ ọmọ ọjọ́ mẹ́jọ, ọmọ tó ò tí pọ̀ ọmọ ọdún mọ́kànlélógún ogójì pàápàá which is 41 days ó sì wà nínú ẹ̀jẹ̀ ni. Láàárín ọjọ́ tá a bí ọmọ títí dé 41 days hallelujah ní ọ̀pọ̀ ìṣòro wọnú ayé ẹlòmíì torí ó sì wà nínú ẹ̀jẹ̀. Ẹ má bínú, ṣé wọ́n lè ṣe nǹkan sára pampers ni? Pampers tí wọ́n ti já ni o. Ṣé ẹ fẹ́ gbọ́? Ṣé ẹ pé ìkele léyìí ó sì wà ní dídé àbí bẹ́ẹ̀ kọ́? Ayé ò ní mú wa. Ìrírí là ń pè lágbà. Ẹ̀yin á máa wò báyìí, ẹ wà ní patí ni o. Wọ́n fẹ́ sá fún yín, ọ̀tá yín ò ní gbé májèlé fún yín jẹ. Tán bá dìbò báyìí, tán gbé fún yín báyìí. Tẹ́ bá ti gbà tó máa wọnú ẹ̀ ti wọnú ẹ̀. Gbọ́kàn gbà lásán. Ẹni tó máa wọnú ẹ̀ ó ti wọnú ẹ̀. Ẹ̀yin gbà yẹn tó bá ti mú ó ti gbé ó ti gbà tiẹ̀. Ayé ò ní mú wa. Kò sí irun tí wọn ò lè fi gba ògo kúrò lára ọmọ nínú ẹ̀jẹ̀ ẹ̀bùn ọjọ́ ìbí là pè é. Inú ìyá máa dùn, inú bàbá máa dùn pé wọ́n mú ẹ̀bùn wá fún ọmọ òun. Ṣùgbọ́n èyí ò sí nínú ẹ̀mí débi pé a máa ṣí lójú pé irú nǹkan yìí má lò fọ́mọ yẹn. Irú pampers tí wọ́n rẹ̀, irú nàpí sẹ́yìn dára nàpí mọ̀ ṣẹ́ mu tó ń pè nàpí. Àmọ́ ń fọ̀nù. Aṣọ ni. Bí aṣọ báyìí. Àwọn ọmọ òde ìsìn yóò lè mọ̀. Àwọn Yorùbá, àwọn ìyá wa Yorùbá gangan máa ń pè ní ìlédìí. Ìlédìí. Má ní ìlédìí ọmọ. Á dára fún yín sà. Irú àwọn nǹkan yẹn ni wọ́n máa ń lò jù. Wọ́n máa ń lò jù fún ọmọ. Nígbà yẹn lọ́hùn. Ní àsìkò yẹn lọ́hùn. Wọ́n yí sí pampers lóde ìsìn. Nígbà tí a bá ti mú irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ti fi lè fi sí ọmọ yẹn lára ògo yẹn á kúrò lára ẹ̀ bó ìfẹ́ ṣe. Ibo ni wàá lọ? Ṣé ẹ̀yin fẹ́ mọ bí tó fẹ́ lọ ni? À ń béèrè ni. Èdìdì nìyẹn fún àwọn tó wà nínú òkùnkùn. Àfi ẹni tó bá ṣí lójú ẹ̀mí gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ló lè rí wípé ọmọ tán gbé wáyìí àgbá òfìfo ni. Kò sí ọjà ní ṣọ́ọ̀bù ẹ̀ mọ́ àti gba gbogbo àgọ́ ara ẹ̀ kúrò. Ṣùgbọ́n wọn ní tètè mọ̀ ní kókó yà fi òbí tó bá ń fura. Òun ló jẹ́ pé nínú ìjọ mímọ́ kò sí ọmọ táwa lè bí nínú ìjọ mímọ́ yìí tó bá di ọjọ́ mẹ́jọ kó tẹ̀ tó ọjọ́ mẹ́jọ wípé a bí ọmọ lónìí tán yọ̀ fún wa pé a bí ọmọ ó ní ìta fẹ́ ṣe fọ́mọ yẹn. Bí kíni? Àṣírí ni, àṣírí ìjọ mímọ́ ni. Àṣírí ìjọ mímọ́ ni. Tí ọwọ́ kan bá dé ibẹ̀ tó jẹ́ ọwọ́ kan tó bá fẹ́ gbé ọwọ́ yẹn máa gbẹ. Tí ojú kan bá lọ síbẹ̀ tó bá lóun fẹ́ fojú burúkú wò ojú yẹn á di ọ̀tá ẹni tó ní á filẹ̀ sáyé lọ ní. Torí pé ọ̀nà tọ́lọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí ìdí ní àwa máa rí ìdí ní Ọlọ́run fún ẹni tó bá di ẹrù ẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Àṣírí ẹ̀bùn yìí ni wípé tí wọ́n bá ti fi nǹkan sí lára wọ́n ti yí padà kúrò nínú ìmọ́lẹ̀ bọ́ sínú òkùnkùn wọn láti fi gba ògo kúrò lára ọmọ torí ẹ̀bùn ọjọ́ ìbí ni wọ́n ti pákéjì ẹ̀. Aṣọ ni o, ìlédìí ni o, fìlà tó ń dé fọ́mọ ni o, títí lọ kan ọ̀já ìyẹn ló ti ẹ̀ burú jù. Títí lọ kan ọ̀já tá a fi ń pọmọ tí wọ́n bá fi ṣe ẹ̀bùn ọjọ́ ìbí fún ọmọ kan tí ìyá ọmọ yẹn bá lu ọ̀já yẹn tó bá fi pọn ọmọ yẹn tó bá jẹ́ ọkùnrin kò ní lọ́mọ láyé tó bá jẹ́ obìnrin á máa bímọ kúrú. Àṣírí ńlá ni mò ń sọ fún yín lónìí. Tó bá lu ọ̀já fi ṣe ẹ̀bùn ọjọ́ ìbí aburú fún ẹni bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀já yẹn pọn ọmọ yẹn aburú ti wọnú ayé ọmọ yẹn. Àyàfi ọmọ tí ó bá tètè ń fura sí wípé ó dà ń pè ní àjọ ọmọ ìfẹ́ máa yàtọ̀ láti kékeré. Ẹgbọ́n tí mo sọ ṣáájú ó bá àwọn kan débi pé wọ́n ti wọ 37 years ó bá ọmọbìnrin kan débi pé last age of 22 ló ti wọlé ọkọ. Nígbà tó máa wá ṣọ́nà lọ́dọ̀ wa ó ti wọ 27 years oyún 13 ló ti jábọ́ lára ẹ̀. Ọmọ yẹn oyún yẹn á dẹ̀ wọ 7 months kó tó jábọ́ ó ti di ọmọ ó máa bí báyìí
bó ṣe ń jábọ́ ọmọ ni. Nígbà tí aṣọ́nà fún ni ẹ̀mí Ọlọ́run tú jáde wípé ìṣòro báyìí ó wọnú ayé ọmọ yẹn. Ó máa ń bá àwọn míì débi pé ọmọ tó ní ògo tẹ̀pẹ́ tó bá wọ school first always ló gbọ́dọ̀ máa ṣe. Tó bá jẹ́ pé àwọn òbí tó bá ní fura tọ́mọ yẹn bá wọ primary school ó máa bright á máa mọ̀wé yẹn tó máa fi tó bí primary 3 primary 4 ó máa change á bẹ̀rẹ̀ sí ní dọ̀. Tẹ́lẹ̀pá bá pọ̀ jù fún kọ́. Kò sí bí erépa yẹn ṣe lè pọ̀ sà àwa yìí ṣeré ipá gan dọ́málẹ̀ èèyàn ń ṣeré ipá láti kékeré ní mo ti like football but I can proud of myself that I'm a graduate today. Mo ka ìwé débi tí wọ́n ń ka ìwé dé èyí lè pa òdì kọ́mọ máa wọ̀n wé fọmọ tí kò bá fẹ́ mọ ìwé yẹn. Ẹ̀bùn ọjọ́ ìbí ní agbára gan 30-70% ni ratio ẹ̀ yẹn 30-70 àwọn tó jẹ́ dáradára inú ẹ̀ kò ju 30% lọ. Burúkú inú ẹ̀ ní 70. Ọ̀rọ̀ rí o. Ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ máa kíyè sára gbogbo ẹ̀bùn tó bá wá ń fún ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí kì í ṣe ohun tá lè tètè máa kó sára ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ẹ̀bùn yẹn pátápátá wọ́n gbọ́dọ̀ gbèrè sí wípé èwo ni ká lò nínú nǹkan yìí débi wípé tí wọ́n bá tún ìkan tó wá wà tá a tún ṣọ́nà fún náà tó jẹ́ wípé tó bá ti ọgbà ẹ̀wọ̀n dé lónìí kó tó ọ̀sẹ̀ 2-3 ó máa padà sínú prison yard. Ó tẹ̀ máa eléyìí máa ń sọ pé ó máa ń wọn òun kóun máa gbé nínú prison yard ju kó máa wà níta lọ. Àwọn òbí ẹ̀ wá gún orúkọ ẹ̀ wá láfi wọ́n wá ṣọ́nà sí i la rí wípé wọ́n ń pè nǹkan kan ní ẹ̀gbà náà ń pè fún àwọn ọmọ kéékèèké ẹ̀gbà ọwọ́ àti ìlẹ̀kẹ̀ òun ni wọ́n fi ṣe ẹ̀bùn ọjọ́ ìbí fún wọn. Wọ́n á fi sọ́wọ́ ọmọ wọn. Wọ́n fi sọ́wọ́ ọmọ yẹn ó máa ṣẹ̀wọ̀n dọ́jọ́ òkú yìí tẹ́mi Ọlọ́run bá bọ́ kúrò nínú ogun yẹn. Bí ọ̀rọ̀ bí handcuff bí chain ìbèbè ló máa rìn. And this is a person nígbà tá a ṣọ́nà fún arí adé ní orí ẹ̀ pé bíi gọ́vnọ̀. Bẹ́ẹ̀ ni lèmi Ọlọ́run fi hàn pé ògo tó gbé wá látòdì ọ̀run nìyẹn. Ògo gómìnà ló gbé wá látòdì ọ̀run wọ́n ti wá gba ògo yẹn kó lórí ẹ̀ wọ́n lọ bá gbé pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun yìí ló jẹ́ wípé wọ́n máa ń gbà wọ́n ń gbé pamọ́ ni kò ṣe é lò fún wọn torí ògo tó ń gbóná ni. Wọ́n máa gbé pamọ́ ni. Ìṣèjọba bí àwọn replace ẹ̀. Wọ́n lè replace ẹ̀. Bí àwọn replace ẹ̀ pẹ̀lú kí ọ̀dà tàbí kò bí ògo tó ń gbà most of àwọn tí Ọlọ́run ń tú àṣírí wọn àwọn ògo tí wọ́n gbà tó ń gbé pamọ́ ni. Ògo ẹlòmíì wà pé ọ̀gá ilé iṣẹ́ ló máa jẹ́ nígbà tó ti gba ògo yẹn kúrò lára ẹ̀ nípa ẹ̀bùn ọjọ́ ìbí á padà wá lọ máa ṣe messenger á padà máa gbé agbálẹ̀ èyí tó bá tẹ̀ jàjàrí yẹn ṣe tàbí security èyí tó bá tẹ̀ tún jàjàrí yẹn ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ti fi irú ẹ̀bùn bẹ́ẹ̀ tó ti fi balẹ̀ ayé ẹ̀ jẹ́ kékeré wọn ló wà ní ìsàlẹ̀ wa ń bí wọ́n pọ̀ nílùú òyìnbó tó jẹ́ pé irú ẹ̀bùn ọjọ́ ìbí báyìí wọ́n ti fi gba ògo wọn kúrò nínú ayé wọn láti kékeré. bóun náà ṣe wá rọ́nà lọ́sàn. wọ́n máa rí ọ̀nà àbájọ à ń sọ̀rọ̀ ẹ̀kùnkùn ẹ̀ ń sọ̀rọ̀ báyìí wọ́n máa ayé òní rán wa níṣẹ́ káàní padà wá jẹ́ wọ́n á tún jẹ́ kó ní ìrìn àjò yẹn kó jìnnà ṣé gbogbo ẹni tó lọ sí òyìnbó ló rọ́nà àbáyọ ni. ẹ pé ẹlòmíì tì nílùú òyìnbó àwọn wọ́n bá bèèrè lọ́wọ́ ẹlòmíì pé níbo ni ọmọ yín wà á ló wà lóyìnbó àwa ìrírí òun làgbà. mo ti rí ìyá kan sọ ní àwọn àsìkò kan rí nínú iṣẹ́ wa nídìí iṣẹ́ wa láti rí àwọn kan yẹn wọ́n wá sọ wípé ọmọ nǹkan wọ̀ lọ sílùú òyìnbó láti bí ọdún ṣe 15 years báyìí wípé lẹ́yìn ìgbà tó ti lọ tó pé òun pé àwọn ti dán òun wo nǹkan kan o dòní àwọn ògbọ́ pa àwọn ògbọ́ po nípa ẹ̀ bóyá ó wà láàyè o bóyá ó ti kú o bóyá ó ṣẹ̀wọ̀n ni o ọ̀nà wọn ò mọ̀ irú ẹ̀kọ́ náà wà lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé inú ọgbà ẹ̀wọ̀n ló wà láti bí ó ní 18 years now
ó gbọ́ program wa ló pè mí láti 18 years ẹni báwo ni ìrìn àjò ẹ̀ ṣe rí nígbà tá a máa ṣọ́nà fún un ìrìn àjò báyìí ní ọjọ́ tá a bí gangan la gba ògo kúrò lára ẹ̀ la gbáṣọ ẹ̀wọ̀n sí lọ́rùn ilé tí ń ṣe ẹ̀wọ̀n sí ó lóun ṣe títí Nàìjíríà ó lóun ṣe títí Nàìjíríà ó lóun tún dọ̀hún pé òun wò pé òun á tún rọ́nà àbáyọ ẹ̀wọ̀n ló tún kó sí lọ́hùn náà gba ẹsẹ̀ obìnrin ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n bá fi ẹ̀bùn gba ògo kúrò lára ẹlòmíì á dẹ̀ máa rìn káàkiri kò ní láàánú bó jẹ́ obìnrin ni kò ní níbi ìjókòó ayọ̀ bó jẹ́ ọkùnrin ni kò ní níyàwó tó máa bá kalẹ̀ oríṣiríṣi ògo ló ń gbà kó lára láyé èèyàn. kí wá lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ wà torí pé ọ̀nà kì í dín mọ́jọ́ kọjọ́ máa yọ kì í dín mọ́rùn kọ́rùn kó máa là ọ̀nà àbáyọ wà. mo sọ kíní kan fún yín lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ògo yìí ní ògo tó jẹ́ pé ògo tó níná nínú tó jẹ́ pé tó bá jẹ́ pé ẹni tó ní ògo yẹn ló ń lo ògo ẹ̀ á dàbí ìgbà tí òṣùpá yọ lálẹ́ ni tó máa tàn káàkiri ayé ṣùgbọ́n ìgbà tí kì í ṣe ẹni tó lògo ló ń lo ògo yẹn bí ó bá béèrè sí a máa ṣọ́nà fún wọn ni torí tá a bá ṣọ́nà a lè mọ irú ògo tí wọ́n gbà kó lọ́wọ́ ẹni tó ń dààmú yìí tó lọ́pọ̀lọpọ̀ ló wà nínú ìdààmú yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí lóríṣiríṣi bẹ́ẹ̀. ṣé tẹ́ ẹ̀ sọ báyìí ni wípé ẹni èèyàn lè mọ irú ògo tí wọ́n gbà ṣé tẹ́ ẹ̀ sọ ni pé ògo pọ̀ wọ́n lè gbà ní ara inú ògo téèyàn kan ní. ìyanu mẹ́wàá kan sí ìsinmi mẹ́jọ. ẹni tó bá tẹ̀ sí mẹ́jọ ní tiẹ̀ ó mà ṣe free. ó tún free kẹ̀. ẹni tó bá sì sí mẹ́jọ lára àwọn mẹ́jọ tẹ́ sọ ẹni tó ní mẹ́wàá tó gba mẹ́jọ nínú ẹ̀ lára àwọn tó tún rọ́nà àbáyọ lọ sílùú òyìnbó yẹn. á sì rọ́nà àbáyọ èyí tí kò bá rọ́nà àbáyọ irú ẹni tí ó ní mẹ́wàá tó gba mẹ́jọ yẹn tó rọ́nà àbáyọ lọ sọ́hùn by the time tó bá ti máa lo 20 years 25 years ìdí wọn ló máa padà dé láì mú nǹkan kan wálé. àwa ò ní kú tògótògó torí pé ìrètí wọn ni wípé irú ògo yẹn lọ́jọ́ tí ẹni bẹ́ẹ̀ bá wá kú wọ́n á tún wá padà lọ torí wípé àwọn ẹni ẹ̀mí òkùnkùn yìí táwọn bá dàgbà tó kú wọ́n máa ń gbé ògo yẹn bí ìgbà tí ó ní tó ń sa 400 race lórí track tó ń fúnra wọn nígi wọ́n máa gbélé àwọn lọ́wọ́ ni pé lágbájá báyìí lè mọ lágbájá lórí ògo yìí ẹ tọ́jú ẹ̀ bí eré gbágbígbá ọmọ lágbájá lórí ògo yìí ẹ tọ́jú ẹ̀ títí di ọjọ́ tó bá sùn kọ́ wá tẹ̀ tí ì pè ẹ má tí ì máa pè àwọn. now irú ẹni bẹ́ẹ̀ tó ní ògo yẹn ọjọ́ tó bá kú àwọn á gbé ògo yẹn lọ sí sàárè ẹ̀ òun náà sọ pé ó kú tògótògó àwọn ò ní kú tògótògó a máa rí ògo wa lọ gbogbo ọdún tó bá rírun sáyìí ó ń bá obìnrin ní ọkọ a ní ẹlòmíràn àti pé láti gbà tóun ti wà lé ọkọ òun ò lóyún àárọ̀ dálẹ́ rí ẹlòmíràn àti pé ọmọ tọ́lọ́run tiẹ̀ fún òun in fact òun ti bóun ò bá tiẹ̀ bímọ sáyé ìbásàn òun lọ́mọ mẹ́ta òun lọ́mọ mẹ́rin àwọn mẹ́rin wọ́n jọ ọmọ rárá tí ó béèrè ohun tó ń ṣẹlẹ̀ sínú ìrìnàjò yẹn ẹlòmíràn sọ pé láàrín tóun ti ń wáṣẹ́ báyìí tóun bá ríṣẹ́ lónìí tóun bá máa ṣiṣẹ́ bí oṣù mẹ́ta àbí ọdún kan wọ́n tún máa lé nǹkan bẹ̀ ǹjẹ́ ó béèrè ohun tó ń ṣẹlẹ̀ sínú ìrìnàjò ayé ẹlòmíràn máa sọ wípé láti tóun ti wá délé ayé yìí ẹjẹ́ mọ̀ pé òun ò rà aláàánú rí wọ́n máa ń sọ aláàánú òun ò fojú òun kan rí àbẹ́lẹ̀ mìíràn tí wọ́n sọ pé wọ́n tẹ̀ máa ń jẹ́ iṣẹ́ fóun pé ọmọ ológo ni ẹ bọ̀ títí tóun fi ń wọ 40 years tóun ń wọ 50 years lọ yìí òun ológo ni ẹ ìjọ béèrè sí that is my question. ìyẹn ni pé ojútùú gbogbo ẹ̀ ni pé kó béèrè. wọ́n máa béèrè mẹ́tò sàtàsẹ́ béèrè a ó fi fún ọ kùnkùn a ó sì sílẹ̀ ó ní àti ẹnikẹ́ni tó bá béèrè nìkan ṣoṣo láàfin fún un ẹni bá ń gbé program tí a ṣe lọ́wọ́ yìí tó bá ti fura sí pé òun ní ìṣòro báyìí tó bá pè ó ní àwọn details tá a máa béèrè lọ́wọ́ wọn tá a fi máa ṣọ́nà fún wọn. details bí báwo. orúkọ tí wọ́n sọ orúkọ tó ń jẹ́ àmọ́ tó sọ lọ́jọ́ mẹ́jọ ó láti máa béèrè sínú àjò ẹ̀ bí ìgbà táwọn gbóra wa ìgbà ṣe mọ kan wọ́n pè mí kan ní fíìmù wọ́n ní sísìn fíìmù tí a bá ṣọ́nà fún yàn ẹni wà níwájú wa a máa ṣọ́nà fún ẹni tó wà nílùú òkèrè a máa ṣọ́nà fún
táwọn tìlú òkèèrè yẹn tẹ̀ lọ́lọ́run fi máa ń hàn jù. Kí ló dé? Hallelujah. Torí pé orí nǹkan ni mo fẹ́ kọ fún yín, torí pé ìrìn àjò àwọn tó wà nínú òkèèrè yẹn mo máa ń like láti rí ìrìn àjò wọn gan. Kí ló dé? Á dára fún yín. Ẹ̀mí Ọlọ́run gbé nǹkan kan wá fún mi ní about 9 years ago. Orin ló gbé wá fún mi. Orin yẹn dẹ̀ sọ pé ó ní kó máa bóoru dẹ̀dẹ̀ lọ, kó máa bóoru dẹ̀dẹ̀ lọ, ogun tó bóoru dẹ̀dẹ̀ wọlé, kó máa bóoru dẹ̀dẹ̀ lọ. Ṣé ní ìṣọ́nà tá a bá ṣe lọ́gànjọ́ òru bí ìgbà tá à ń wo fíì, ó máa gbé wá láti ìgbà tí ìyá tó bí ẹni tá à ń ṣọ̀nà fún yẹn tó gbé sínú fún oṣù 9 àbí oṣù 11, torí ọmọ mi wà ń lo oṣù 11, ọmọ mi wà ń lo ọdún kan nínú ìyá ẹ̀. Ó yé ìgbà, ó yé ọjọ́ tó lò, ó yé oṣù tó lò nínú ìyá tó bí. Ẹ̀mí Ọlọ́run máa fi hàn wá bó ṣe dé ilé ayé yìí. Ẹ̀mí Ọlọ́run máa fi hàn wá kí làwọn ogun tó bá rìnrìn àjò wá láti ilé ayé títí di ọjọ́ tá a bí wá sáyé. Ẹ má gbàgbé wípé à ń sọ̀rọ̀ lórí kíní ọjọ́ ìbí, ẹ̀bùn ọjọ́ ìbí títí di ọjọ́ tá a bí wá sí ayé yìí. Ogun wo ló bá pàdé nígbà tó délé ayé yìí? Ogun wo ló bá ń fínra títí di present day tó ń wà tá a fi ń ṣọ́nà fún yìí? Then kí wá ní ọ̀nà àbáyọ? Ọlọ́run máa ṣíkọ́tì yẹn fún wa báyìí. Ọ̀nà àbáyọ rèé. Tó bá dẹ̀ tẹ̀lé ọ̀nà àbáyọ. Tó bá tẹ̀lé ọ̀nà àbáyọ, ọ̀nà ò lè dí mọ́mọ́. Tó dẹ̀ ń tẹ̀lé òfin àti ìlànà Ọlọ́run, ọ̀nà ò lè dí mọ́mọ́. Òkùnkùn kẹ̀, tí ìmọ́lẹ̀ bá wọlé òkùnkùn máa padà ní. Ẹ̀mí òkùnkùn ló bá àwọn fínra ní gbogbo àkókò yẹn. Bí ìmọ́lẹ̀ bá wá wọlé, òkùnkùn máa ṣe kí ni? Ó máa paradà ní. Ìlàwọ̀ ìjọba fi kọ́ lórí wípé òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀. Òkùnkùn kò lè borí òṣùpá, ó ti dájú. Ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògbó ìjọ mímọ́. Bí ìmọ́lẹ̀ bá wọlé, òkùnkùn á paradà sá. Tí a bá ti ṣọ́nà, tẹ́mi Ọlọ́run ti ṣíkọ́tì yẹn fún wa pé ọ̀nà àbáyọ rèé. Òun lọ́ba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì í. Ó ní ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì í. Ṣílẹ̀kùn ayọ̀ mi o, tilẹ̀kùn mọ́ bànújẹ́. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì í. Ọlọ́run ló ní kọ́kọ́rọ́ yẹn á dẹ̀ gbélé wa lọ́wọ́. Á tilẹ̀kùn mọ́ bànújẹ́, ayé á dẹ̀ ṣílẹ̀kùn ayọ̀ sílẹ̀kùn. Àwọn àmàlí ògùn ẹ̀lú kò bàjẹ́ báyìí lọ́sà. Tọ́ ó dà, ibi ọ̀rọ̀ wá dé yìí, ẹ pè nọ́mbà yín síta, tẹ̀sí dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́, ẹ wá fọ́ ọ̀rọ̀ àmọ̀ràn gbáǹdì. Ọ̀rọ̀ àmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin tí a gbọ́rọ̀ mi lákòókò yìí ni wípé tí a bá rí ẹnìkan tàbí ìkejì tàbí orí alábàágbé ẹ̀kọ́ tó ń fura àbí tó nírú ìṣòro báyìí tàbí ọ̀pọ̀lọpọ̀ jọun tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ pè mí sórí nọ́mbà yìí 080-604-37638. lẹ́ẹ̀kan sí 080-604-37638. tẹ́ bá wá pè nọ́mbà yẹn, tí nọ́mbà yẹn ò bá lọ, ó ṣeé ṣe ká máa ṣọ̀nà lọ́wọ́ àbí ká máa ṣe 1 or 2 things. Ẹ lọ sórí WhatsApp, ẹ máa bá nọ́mbà yẹn ní ibẹ̀. Ẹ fún mi ní voice note, ẹ rẹ́kọ̀dì ohun tí ẹ fẹ́ bá mi sọ nípa ìrìnàjò ayé yẹn, ẹ rẹ́kọ̀dì ẹ̀ síbẹ̀. Tí n bá ti tọ́ fóònù yẹn padà, tí n bá gbọ́, mo máa reply yín. Gbogbo ẹnikẹ́ni tó bá wà nínú ìṣòro ayé báyìí tí ó bá béèrè sí àmọ̀ràn ni pé ẹ béèrè ní ìwé mímọ́ sọ. Ó lè ní ìwé ọ̀nà àbáyọ. Lórúkọ Jésù ẹ̀rọ ọ̀nà àbáyọ. A ò ní kú tògbòtògbò. Ògo wá dé, ẹ̀mí yẹn tó wá pin. Nítorí pé ìgbà tí wọ́n máa gbé ògo yẹn padà fẹ́ lòun míì, ó máa kàn kú dànù ni. Ògo yẹn wá dé, ẹ̀mí pé kò ní jẹ́ ti yín, kò ní jẹ́ ti gbogbo wa lórúkọ Jésù. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Prophet Dr Igbokoyi Kehinde Olúwafẹ́mi. God bless you. Tọ́ ẹ ṣeun Prophet Dr Kehinde Igbokoyi Olúwafẹ́mi. Tọ́ ibi láti máa ṣẹnu ró dédé àsìkò yìí, ẹ lọ sí comment section kí lè ròyìn pẹ̀lú ẹ jẹ́ àmọ́ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi o. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bẹ́mbẹ́yẹ́kẹ́. Mo tún dé o gẹ́gẹ́ bí aṣojú Isnad Homes and Properties. Ẹ̀yin tẹ́ ń wo fídíò wa jákèjádò àgbáyé. Lóòótọ́ àsìkò yìí nira gan fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láti gbé nǹkan rẹ̀ ṣe nítorí ọrọ̀ ajé tó mú súpe. Èyí ló mú kí iléeṣẹ́ Isnad Homes and Properties gbé ìlànà kí ènìyàn ralẹ̀
kó sì tún máa rówó tó fi ralẹ̀ kódà ju owó tó fi ralẹ̀ padà. Èyí gan ni yóò mú àdínkù bá ìyàn àti ọ̀wọ́n gógó oúnjẹ ọjọ́ iwájú. Ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun gan lè ralẹ̀ kí wọ́n fi bá yín ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ ẹ sì jèrè rẹpẹtẹ. Ralẹ̀ sí Isnad Estate kó o fi ṣiṣẹ́ àgbẹ̀. O lè sanwó ilẹ̀ rẹ díẹ̀díẹ̀ pẹ̀lú ìlànà ìsanwó tó rọrùn gan. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń ralẹ̀ ilẹ̀ torílẹ̀ òkò tí a tà ní 2.1 million naira. Ilẹ̀ tí a ń tà ní Alápákó 2.5 million naira ní. Tètè ralẹ̀ sí Isnad Estate lónìí kí o sì jèrè rẹpẹtẹ. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí kìlómítà 42 Lagos Ibadan Expressway opposite AP filling station Mòwe, tàbí kí o pe 0810 444 1104 tàbí 0912 985 9600. Má gbàgbé pé ìlànà ìsanwó tó rọrùn gbáà lèyí o. Àwọn tó wà nílẹ̀ yìí àtòkè òkun. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad lónìí industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bó ti ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ni. Torí agbóhùnjẹjọba tójó lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó jójúlówó. Isnad Limited, you are too much o. Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. Fash Express Logistics Services. Your convenience is our priority. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kẹ̀dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.